ní sùúrù ó ti lóhun gbogbo láyé yìí o. Sùúrù bàbá ìwà o, sùúrù bàbá ìwà o, sùúrù bàbá ìwà o. Ẹni bá ní sùúrù ó ti lóhun gbogbo láyé yìí o. Sùúrù bàbá ìwà o. Àgbà tó ní sùúrù ó ti lóhun gbogbo láyé yìí o. Sùúrù bàbá ìwà o. Ọba tó ní sùúrù ó ti lóhun gbogbo láyé yìí o. ọmọ eriwo ya àyàgbó àyàtọ̀ ọmọ eriwo ṣìnpé Elédùmarè á bá wa ṣe o. A ò ní pasán bẹ́ẹ̀ la ò ní pòfo, a ò ní ṣẹlẹ́yà, ọ̀rọ̀ wa dijó, ọ̀rọ̀ wa dayọ̀, oore owó èrè ọmọ kò má ní jìnnà sílé wa, gbogbo aláwọ̀ ìtajé ṣe. Elédùmarè á sọ wá dẹni àpèsàn. Kí a tó tẹ̀síwájú nínú odò mímọ́ mi láti á fi ṣe ìtanijí lónìí, ìbàjẹ́ ká kọ́kọ́ ṣèbà fún Elédùmarè ọba tó ga jùlọ. Ẹ jẹ́ ṣèbà fún Elédùmarè lẹ́ẹ̀kan sí. Ọba tó ga jùlọ. Ìbàjẹ́ wá ṣèbà fún Elédùmarè Ọba tó ga jùlọ. Ẹ jẹ́ wá ṣèbà fún Ọ̀rúnmìlà tó jẹ́ aṣáájú rere. Ìbàjẹ́ á tún ṣèbà fún Ọ̀rúnmìlà lẹ́ẹ̀kan sí. Tó jẹ́ aṣáájú rere. Ẹ jẹ́ á fìbà fún Ọ̀rúnmìlà Tó jẹ́ aṣáájú rere. Ọ̀rúnmìlà ò ní padà lẹ́yìn wa. Àṣẹ. A ò ní ṣe lẹ́yìn. Àṣẹ. Ifá ní tá bá sọ̀rọ̀ ká fi tẹ Elédùmarè síwájú. Ìyẹn dé afálábà ọkà ọmọ agogo fẹ́ yẹ jẹ́. Àwa ṣèbẹ̀ Elédùmarè lónìí. Èyí tí a fẹ́ ṣe Elédùmarè á bá wa fàṣẹ sí. Àṣẹ. Torí pé ọmọdé bá júbà ilẹ̀, iṣu ata gbọgbọgbọ fún. Òwò tọ́wọ́n bábá lọ́wọ́ bábá, wọ́n ní kí wọ́n mọ̀. Èyí tí a ṣe yìí ní àṣẹ ọba dániwáyé kò ní ń wá o. Àṣẹ. Ó dùn mímọ̀ Ọ̀rúnmìlà tá ò fi ṣètanijí fún gbogbo ọmọ aráyé lónìí. A ò mú nínú ẹsẹ̀ ọ̀bàrà lọ́tùn-ún, ọ̀wọ́n ní ọwọ́ òsì. Wọn abaláwo papọ̀ wọ́n ní ká pè ní ọ̀bàrà ọ̀wọ́nrín. Kí ni mo pè é? Ọ̀bàrà ọ̀wọ́nrín. Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kí ẹ máa bá mi ká lọ. Ǹjẹ́ aya lélẹ̀ bọ owó tó dábọ̀ ń bẹ lẹ́nu olúwo, àṣẹ bẹ̀ ń bẹ lẹ́nu ti fá, ẹwọ̀ ọ̀nà tí mo pọ̀ Ọ̀rúnmìlà tí mo fi jẹ́ bẹ́ẹ̀ níbẹ̀ rí. Bọ́mọdé bá kọyún àná, àwọn àgbààgbà bẹ̀ wọ́n á fi tàn balẹ̀. Adúbá fún Jala tó máa talẹ̀ bàbá rẹ̀, ẹbọ lọ́ní kó máa ṣe. Jala òun lọ dáfà lọ́dọ̀ àbáláwo. Ibi tí Ifá ti ń wí pé gbogbo ẹ̀dá tó bá ń gbójúlé ogún kì í ṣọmọ gidi. Ó yẹ kéèyàn máa ṣiṣẹ́ kún ogún ni, kì í ṣe kọ́mọ máa ní lọ́kàn láti ta ogún. Torí bí o bá gbé gbogbo ogún bàbá rẹ̀ tà, ọ̀rọ̀ rẹ̀ àwọn àgbààgbà bẹ̀ ń wò ẹ́, ó sì ti wà nínú ìtàn nìyẹn. Ó yẹ kó o ṣe kún ogún bàbá rẹ̀, kì í ṣe pé kó o ní o tún fẹ́ tà á. Ká máa fàfágùn Jala lélẹ̀ àwọn òbí ẹ̀. Wọ́n jẹ́yàn tó ní owó, tó ní ọlá, tó ní gbogbo nǹkan. Wọ́n ti wá foríṣiríṣi nǹkan lẹ̀ fún un. Nígbà tí bàbá ti kú tí ìyá ti kú tó sì jọ òun nìkan lọ bí, wọ́n ní kí ló dé ti kú. Òun ò níwájú òun ò ní lẹ́yìn. Ó gbélé kìíní ó tà, ó fowó ẹ̀ jẹun, ó ná báṣubàṣu. Ó gbélé gbogbo nǹkan tó ní ló tà nígbà tó wáyà kò bá sí nǹkan kan mọ́. Ó wá dẹni tó wọ́n fẹsẹ̀ gbá ní káàkiri gbogbo ìlú. Gbogbo àwọn àgbàgbà bẹ̀ wọ́n wá náwó, wọ́n náà mú bàbá ọmọ yìí. Wọ́n náà mú èèyàn ńlá ni, wọ́n ní ṣùgbọ́n ti ta gbogbo ogún. Ó ti ta gbogbo nǹkan tó yẹ kó jẹ́ ọrọ̀. Gbogbo nǹkan tó jẹ́ ọrọ̀. Ohun tó jẹ́ ọrọ̀ fún ìdílé ẹlòmíì wọ́n ti ta jẹun. Ifá yìí kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé agbójúlégún ṣe kí ni? Ó fi rẹ̀ fóṣìpa. Ó yẹ kí a máa ṣiṣẹ́ lé ogún ni. Nígbà tí bàbá rẹ̀ kọ́lé lẹ̀ tó wá múlé náà tó gbé ta. Ẹlòmíì àwa wó òkú bàbá ẹ̀ níwájú ilé, àwọn gbé lọ sí cemetery. Bóyá ṣe lọ sin bàbá síwájú ilé tẹ́lẹ̀ o. Torí wọ́n wá fẹ́ ta ilé náà, wọ́n wá wó òkú yẹn lọ jù dá. Ṣé ní òkú yẹn wá dùn sí wọn? Òkú ti ra ibi tó fẹ́ sùn. Ó ṣe wá jẹ́gbà tó lọ tán ẹ̀jẹ̀ kó tún sùn gbádùn. Ó ti ṣe débi tó lè ṣe dé. Ṣùgbọ́n gbà tó tún lọ tán ìṣẹ̀lẹ̀ gbé gbogbo ogún tó yẹ kẹ́yìn náà ṣiṣẹ́ ṣe bẹ́ẹ̀. Ẹnìkan ló ṣiṣẹ́ tí wọ́n fẹ́ tà yẹn. Kílé tí wọ́n náà ṣiṣẹ́ kan lẹ̀ fáwọn ọmọ tiẹ̀. Ìtàn tí Ifá yìí kọ́ wa ni wípé Ifá ò fọwọ́ sí ká máa ta ogún. Kí ni mo wí? Ifá ò fọwọ́ sí ká máa ta ogún. Ifá ò fọwọ́ sí o. Ó ti mú ọ̀pọ̀lọpọ̀ ìdílé. Ìdílé mi máa wà ilé tí wọ́n fi ṣe family house. Tó jẹ́ òun ni gbogbo wọn máa ti lọ ń ṣe ọdún. Bóyá bóyá ó fẹ́ ṣe ọdún tuntun ni New Year. Bóyá bẹ́ẹ̀ ni gbogbo wọn ti máa ń ṣe. Bóyá ṣẹ̀ṣẹ̀ èdè ni gbogbo wọn fẹ́ ṣe. Ibẹ̀ ni gbogbo wọn máa ń lọ lọ́dọọdún. Ọmọ wọn máa wá, ọmọ ẹ̀gbọ́n máa wá, ọmọ àbúrò máa wá. Nígbà tí gbogbo wọn bá wá, tí wọ́n bá ti rí pé àwọn òbí yẹn ti kú tán. Nígbà táwọn òbí yẹn wà láyé, wọ́n wálé yẹn tó bá ń ṣọdún. Nígbà tó bí ti kú tán, gbogbo wọn ò ní lọ bẹ̀ mọ́. Wọn ò ní ṣojúṣe wọn mọ́. Wọ́n ń pè nǹkan ní ojúṣe. Ojúṣe ọmọ ènìyàn ni wípé ẹni bá ṣojú ló yẹ kó ṣẹ̀yìn. Tí wọ́n bá fẹ́ ṣẹ̀yìn ni, o ní gbé family house ilé bàbá yín tà.
ibi tó yẹ kí gbogbo yín máa lọ lọ́dọọdún kẹ́ máa ṣayẹyẹ kí gbogbo yín wò pé àdé sí bàbá wa náà nípa nínú ìlú yìí ẹ ti gbé ta ká má fafágùn gbogbo nǹkan Jala bá dojú ojú sókè ó hà nígbà tó ti ta ògbógún tán àti jẹ àti mu ó le bí ẹnìkan ọmọ àfáà mi ó bá wá sọ́dọ̀ mi pé dádì òun ní ìwé ògùn òun fẹ́ tà mo ń dádì ẹ ní ìwé ògùn òun fẹ́ tà oníṣẹ́ mi wá fẹ́ rà ní ọwọ́ ẹ̀ oògùn àti ifá tó wà lẹ́yìn tí wàá gan mi rè iṣẹ́ tán tí màá fi kú mo ní pé ogún wọn yín ló fẹ́ tà yìí ó ṣe lọ máa ṣe nǹkan tó bá wà nú ẹ̀ nǹkan tó máa wà nú ẹ̀ tó jẹ́ pé òun ló sì lè sọ ẹ̀dọ̀ lówó òun ló fẹ́ tà yìí ifá kò ń pé kò sí bí ojú bá ṣe ń pọ́n wa kì í ṣe ohun tó da kẹ́dà máa ta nǹkan ẹlòmíì tó bá ra fóònù báyìí tí gbogbo nǹkan bá ti dá ẹsẹ̀kẹsẹ̀ ó ti lù ú gbàǹjo ta ẹlòmíì ń ta ogún ó ń ta nǹkan ní ẹ̀ torí tẹ́tẹ́ ègún ni wẹ́ẹ̀ níbẹ̀ wá sórí ifá ò fẹ́ kẹ́dà máa ta nǹkan ogún tó yẹ kó o ṣiṣẹ́ kún ṣó mọ̀ pé tó bá ṣe ń ṣiṣẹ́ kún bẹ́ẹ̀ ni ọlá ìdílé yín ṣe ń pọ̀ sí owó ilé owó iyebíye tí òbí yín kọ́ sílẹ̀ nígbà tó bí yín ti lọ tán ẹ ti gbé ta ẹ̀yin ọmọ ọgbọ́n lè má wà rí wọ́ ẹ̀kọ́ mọ́ tẹ máa fi jáde láyé àbí ọ lè má rí wọ́ ẹ̀kọ́ mọ́ nígbà tẹ bá wá bímọ ìtàn yẹn àwọn kan sì máa pa fọmọ yìí pé bàbá ẹ ló ta ilé ẹbí ní fàṣẹ sọ pé tọmọdé bá kan yún àwọn àgbààgbà bẹ̀ á ṣe kí ni wọ́n á fìtàn balẹ̀ ìtàn wo ló fẹ́ kọ́pa lẹ́yìn ẹ lọ́jọ́ ọ̀la ṣé ìtàn yìí pé ìwọ náà wà ní àwọn tó ṣe kí ni tó lọ ta ogún ogún kì í ṣe kan tá à ń ta ogún jẹ́ ohun tó yẹ pé ó yẹ ká máa ṣiṣẹ́ kún tá a bá ṣiṣẹ́ kún ìran wa tó ń bọ̀ ìrọ̀rùn ó tún dé bá wọn ni ṣùgbọ́n nígbà tí bàbá rẹ ṣe ogún lẹ̀ bàbá rẹ fi nǹkan lẹ̀ fún ẹ tó o ti gbé ta ó wàá mọ̀ pọ́mọ tó o bíbí ó sì máa padà jẹ àǹfààní nǹkan náà ṣùgbọ́n nígbà tó bá ti gbé ta láti ìsinyìí lọ nígbà tó bá wá bímọ ọmọ náà tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó yẹ ká máa ṣiṣẹ́ kún ogún ẹ̀kọ́ tí fàyín kọ́ wa nìyẹn gbogbo ohun tí a bá ń ṣe ẹ jẹ́ ká máa rántí ọ̀la ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì òkú ọ̀hún ló ń bàjá wọ́n á ta ogún ọ̀hún náà tán wọ́n á pín owó jálajàla ìyún ò la ẹlòmíì gbàgbé pé tóun bá ta ogún bàbá òun bí ó ti là òun kò láẹ̀ òun bá ṣiṣẹ́ fún ló ń pẹ́ lọ́wọ́ èèyàn kan ló làágùn iṣẹ́ tí iṣẹ́ yẹn torí pé wọ́n kọ́ ló jẹ̀yà ẹ̀ tó bá gbowó ọ̀hún tán wò ní mo bó ṣe máa ná ìnákùná ló máa ná ṣùgbọ́n tó bá jẹ́wọ́ ló ṣiṣẹ́ tó kọ́wọ́ ẹ̀ ní ìwọ náà ní fẹ́ gbé ta kí nìdí táwa náà ò ṣiṣẹ́ ká fi nǹkan lẹ̀ ká má nípa àfẹ́ ṣe kíni àfẹ́ gbójú lógún ọ̀tẹ̀ ẹlòmíì ti pa àbúrò ẹ̀ dànù torí ogún ẹlòmíì ti rán nǹkan sẹ́ ẹ̀gbọ́n ẹ̀ dànù torí ogún obìnrin míì òun ọkọ afẹ́yàwó méjì mẹ́ta tí ọkọ bá ti lọ tán òun nìkan fẹ́ gba gbogbo ogún ó lè jẹ́ òun níyàwó á fẹ́ pa ogun àwọn tó kù á fẹ́ pa ọmọ ẹ̀gbọ́n á fẹ́ pa ọmọ àbúrò torí kíni ìgbẹ̀yìn tiẹ̀ náà ikú náà ni kí la wá ń dára wa láàmú sí torí ogún ẹni tó lógún dà ọ̀nà àjogún fá tó lóhun òkú ni ẹni tó ní dà kò sí ohun tó lọ títì ìṣe ni ká máa ṣe kún ogún Ifá jẹ́ ká mọ̀ pé kì í ṣe ohun tó dáa ká máa ṣe kíni ká máa ta ogún ká máa ta nǹkan ní wa òun ṣe nǹkan tí Ifá fẹ́ ó yẹ ká máa ṣe kíni ìwọ gan tó ń ta nǹkan ní ẹ ó yẹ kó o mọ̀ bọ́lá ń lọlẹ̀ ni ìwọ tó ní mọ́tò mẹ́rin tẹ́lẹ̀ tó takú mẹ́yọ kan ṣé ó yẹ kí nǹkan ẹ kó máa ṣe kíni kó máa pọ̀ sí ni kò yẹ kó máa dínkù so tá a bá ta ogún kan tó jẹ́ ogún ńlá nínú ẹbí wa ọlá yẹn dínkù ni ọlá yẹn ṣe kíni ilẹ̀ míì tó jẹ́ kí àwọn ìdílé mi tó yẹ pé òun ló yẹ kó padà bá fi ṣe ọrọ̀ ajé wọ́n ti ta gbogbo ẹ̀ kí ni mo lọ ti ṣe wọ́n ti ta ẹ̀kọ́ ńlá ní fàyè kọ́ wa ẹ jẹ́ ká mú sí ọwọ́ sí káàkà sí Elédùmarè Ajagunmalè kò ní padà lẹ́yìn ó wá yín àwọn babaláwo sẹ́yìn sódì torí wọ́n kìlọ̀ fún ní Jala wọ́n ta lè òbí ẹ̀ ilẹ̀ tó fẹ́ tà ẹ̀ kò láẹ̀ yóò tún dákún ṣòro ẹ̀ torí pé inú àwọn tó ní òdùn tínú àwọn tó ní nǹkan tínú wọn bá dùn sí ẹ ẹlòmíì òbí àtòkù bá ti kú bóyá ó ti lọ òkú abiyamọ kì í sùn ẹlòmíì inú àwọn òkú ọ̀hún dẹ̀ ń dùn sí nítorí pé gbàtọ̀ lọ tán ó ń ṣojú ó ń ṣẹ̀yìn kò jẹ́ kẹ́yìn àwọn bàjẹ́ ṣùgbọ́n wọn tó kú ọ̀hún kú tó jẹ́ ṣe lòun ó kú bàbá ẹ̀ tó lọ tà tó wó kú dànù tó ta lé dànù tó ta gbá tó ta ó wò pé ilé bàbá mi
mo fẹ́ sọ di ilé olókè ilé bàbá mi jẹ́ kó orúkọ bàbá mi parẹ́ bàbá ẹlòmíì ló ní street àdúgbò tó jẹ́ orúkọ bàbá ẹ̀ ló fi ń pe gbogbo àdúgbò yẹn nígbà tí bàbá bá ti kú tán wọ́n á ti ta lé dànù wọ́n á ti ta orúkọ bàbá ti parẹ́ kì í ṣe ohun tó dáa ṣé lóòkọ́ ohun yẹn á dùn sí ẹ Elédùmarè ò ní padà lẹ́yìn wa a ò ní fọwọ́ ara wa ká fọwọ́ ara wa ogun àfọwọ́fà ló ń jẹ lòmíì kìlómíà wa ló ṣó anájẹ́ má tọ́ ohun bọ̀ nǹkan tí òun ṣe tiẹ̀ má lé nǹkan tí òun ṣe tiẹ̀ nígbà tó bá ti lọ fọwọ́ ẹ fa nǹkan tó ju tiẹ̀ lọ ọ̀nà ọ̀dà tó ní fẹ́ máa gbé nǹkan ní nǹkan tà ṣé wọ́n ló ní ni ṣiṣẹ́ kùn Elédùmarè yóò jẹ́ kí ọmọ rere kó gbẹ̀yìn gbogbo wa ní àṣẹ Ifá ní àṣẹ òru torí pé orúkọ Jala òun la fi ṣètàn lénìí o so ìwọ náà tó o bá ta ogún tó o gbé nǹkan ní nǹkan tà orúkọ ẹ náà lọ sínú ìtàn náà ọba tó jẹ tìlú tó orúkọ ò ní parẹ́ ọba tó jẹ náà tìlú tún lé koko báyìí bí ọ̀tá orúkọ tiẹ̀ náà tún ní parẹ́ ẹ̀jẹ̀ àṣeyẹ nítorí ó yan àwọn babaláwo sẹ́yìn ó dì í ó ní wọ́n wí fóun òun lòun ó gbọ̀ òun lòun ó gbà òun lòun ò tiẹ̀ tètè yà sí bọ́mọdé bá kọyún àná àwọn àgbààgbà bẹ̀ wọ́n á fi tàn bálẹ̀ dá fún Jala ó máa talẹ̀ bàbá rẹ̀ ẹ bọ́dọ́ ní kó ṣe lápálápá lógún lọ ogun ọ̀hún ò dẹjà ogun ò ní jáyìn ogun ò ní jèmí náà Elédùmarè kò ní fi ọmọ burúkú kò ní fi wọlé dè wá ọmọ rere ní ó gbẹ̀yìn wa ẹ jẹ́ ká mú ìtàn Ifá ẹ jẹ́ ká mú ní owó òsì kí ni Ifá sọ ẹ jẹ́ ká mú ní owó òsì ká máa nífẹ̀ẹ́ ẹlòmíì tí àwọn òbí wọn bá ti kú wọn ní nífẹ̀ẹ́ ara wọn oníkálukú kan máa ṣe ètò òun ẹ̀gbọ́n nígbà fàbúrò nígbà fẹ́ gbọ́n wọn wá wò pé kí làwọn máa ṣe àwọn òtí ìjọ fẹ́ jọ ṣe mọ́ ẹ jẹ́ ká ta ogún tó wà láàrin wa ogún yẹn náà ló kú so wá pọ̀ ẹ jẹ́ ká ta kó oníkálukú máa bá tiẹ̀ lọ. Ifá ò fẹ́ àwọn òbí yìí wọ́n fi ilẹ̀ nílẹ̀ pọ̀ ni wọ́n ṣe wá lọ tán tẹ wá ba ogun ẹ̀ jẹ́ ó yẹ kẹ́ ẹ máa tó ni àárín wa ò gbọ́dọ̀ bàjẹ́ àárín wa gbọ́dọ̀ máa gún ni tẹ́ bá ṣe láàrin bá ṣe ń gún tó ń tò ṣẹ́yìn ò mọ̀ wípé tí wọ́n bá ní fẹ́ ṣe tiẹ̀ lọ́tọ̀ tó nílò fẹ́ ṣe tiyín lọ́tọ̀ gbogbo yín kàn máa ṣe ni kò lè yọrí torí náà àwọn òkú ọ̀hún ṣe kí ni kò dùn sí yìí ẹ̀gbọ́n wa máa gbá àbúrò lọ court lórí ogún àbúrò ẹ̀gbọ́n gbé àbúrò lọ court torí ogún ṣé wàá jẹun tó dáa kò ń ṣe ohun tó dáa kò jẹun tí Ifá fẹ́ rárá Ifá Elédùmarè kò ní padà lẹ́yìn wa ìjà tí Ifá ìkọ́gbọ́n ìjà tí Ifá ìkọ́gbọ́n ṣá ẹ jẹ́ ká mú ọgbọ́n náà lò ẹ jẹ́ ká mú lò ní o náà ṣe Elédùmarè ọgbọ́n náà ní gbanú wa tayọ Elédùmarè àbá wa ṣe ẹ̀làmú ìbọn rú ẹ̀làmú ìbọn yìí ẹ̀làmú ìbọn ṣiṣẹ́ ẹni bá wà nífẹ̀ẹ́ síṣẹ́ Ifá àkóṣe àwúre ẹ̀yọ́nú ìgbè owó àlẹ́ rẹpẹtẹ bó bá ṣe fẹ́ sí mi bó dẹ̀ jẹ́ àwọn oògùn àìsàn tó bá ń ṣe ẹni kó kọ́ńtàtì wa tó bá kọ́ńtàtì wa kó sọ ohun tó bá fẹ́ Elédùmarè á dẹ̀ fún wa ṣe ní àṣẹ ọ̀gá àdúráyé ká tún pàdé láyọ̀ ní àṣẹ ọ̀gá òkè. Hi everyone, my name is Olatilewa Ifagbemi, the Oluwofa of Alagbadowa, which you all know as Ifa White, Asoludero #1, Evangelism. Ìtí a mú wá fún yín ní ọjọ́ tòní òun ni àgbo tí a ṣẹ̀ ṣe síta nítorí wípé ìlera lògùn ọrọ̀ àìsàn ó ń gẹ̀mí ẹ̀dá kúrú ni àìsàn sì kẹ̀rẹ́ ó ní bòmí mọ́lé kí n pa ẹ́ tú mi síta kí n fi ẹ́ sílẹ̀ Elédùmarè ò ní fi àìsàn dè wá mọ́lẹ̀ orúkọ àgbo tí a ṣe jáde fún ìwúlò fún gbogbo ọmọ aráyé òun ni a mọ̀ sí GBS General Body Solution àgbo yìí jẹ́ àgbo tó ṣiṣẹ́ fún nǹkan tó pọ̀ torí ẹ̀ ni a sì sọ ní General Body Solution àgbo yìí ó jẹ́ 100% natural tó sì jẹ́ wípé àwọn egbòogi tó jẹ́ àwọn egbòogi gidi tó jẹ́ àwọn egbòogi tó ṣe ara lóore òun la fi ṣe àwọn èso tó ṣe ara lóore òun la fi ṣe tó sì jẹ́ wípé tí a bá lò ó bó ṣe jẹ́ ká lò ó tọ́tọ́ ní kí á rí ìyípadà mo fẹ́ ká rà ká dánwò Yorùbá ní dánwò ló bí yọkẹrẹ wọ́n á tún wá fàsìkò yìí sọ fún wa wípé àwa tí a bá nífẹ̀ẹ́ sí àwọn iṣẹ́ Ifá gẹ́gẹ́ bí àwúre ọlà fún àwa tó ju owó bá ń pọ́n Elédùmarè ò ní jẹ́ ká kó sínú òṣì Ifá ní bí yóò ní owó lọ́wọ́ bí òkú èèyàn ẹlòmíì wà àìsàn tó ń ṣe àwọn owó ni o ẹni bá wá fẹ́ ìyọnu
tó bá ń pè nǹkan ní ẹ̀yọ́nú ayé ẹ̀yọ́nú jẹ́ nǹkan pàtàkì tó yẹ ká máa lò gbogbo ibi tí a bá ń lọ tí a bá ti ń bá àánú pàdé ẹlòmíì á fẹ́ ṣe interview ni ẹlòmíì á fẹ́ lọ sí ìlú òkèèrè ni tó bá ti lẹ̀ yọnú tó bá da sára ẹ̀ lọ́dọ̀ ni kí wọ́n yọnú sí níbẹ̀ látún ní pègùn rẹ̀ jẹ́ iṣẹ́ Ifá tó ní agbára torí ègún ló ń jẹ ẹlòmíì ẹ̀rẹ́ lómi á kàn máa ṣí kiri bí ẹyẹ ègún ni Elédùmarè ò ní jẹ́ kí ègún lé ègún oko ègún lé ìyá ègún lé bàbá Elédùmarè ò ní jẹ́ kó jẹ̀mí àti wọ a sì ní agbélépọ̀tà náà nítorí ẹni tó ń ṣe agbélépọ̀tà kó máa mọ èèyàn tó ń pa ẹni ká ń bá gbélé tó jẹ́ ọ̀tá ẹni báwo ló ṣe fẹ́ mọ̀ agbélépọ̀tà ló lè po èèyàn ń bẹ̀ àwa tí a bá wá ń ta ọjà a ní ọṣẹ ìtajà náà ẹlòmíì kan pàtẹ́ ni kò rẹ́ni yọdọ̀ ẹ̀ ń burúkú ni o tó bá jókòó tó lọ ń jí làárọ̀ kùtùkùtù tó múra sọ̀rọ̀ ara ẹ̀ tó wẹ ọṣẹ ìtajà tó dáa kó mọṣẹ ìtajà báyìí kó wọ́n sórí ọjà ẹ̀ kó lọ ńlẹ̀ kó dowó ni o Elédùmarè mọ̀ níjà fi kájẹ gbèsè ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lọ yáwó ṣòwò ìgbà tọ́jà wà tá nǹkan ìwọ tó lọ yáwó iyebíye ṣòwò ṣé kò yẹ kó mọ̀ kó yẹ kó o ṣe ọṣẹ ìtajà tó dángájíá a dẹ̀ tún ní àgúnmu ọfà a ní àgúnmu jẹ̀dí a ní àgúnmu oríṣiríṣi ní nǹkan tí a bá fẹ́ ẹ lè mẹ́sẹ̀jì wa ní platform wa ó jẹ́ ní YouTube channel wa ní Evangelism TV tí ẹ ti mọ̀ náà ni Elédùmarè kò ní padà lẹ́yìn wa tí ẹ mọ̀ sí Special Ifá Foundation. Sùúrù bàbá ìwà o, sùúrù bàbá ìwà o, ẹni bá ní sùúrù ó ti lọ.